Yorùbá ó tún ti dé ó tún ti ṣẹlẹ̀ báyìí bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Ogun ṣé kìí ṣe pé ogun ló ń wọlé Yorùbá bọ̀ yìí? Àwọn Fúlàní tí wọ́n lé ní ìpínlẹ̀ Benue wọ́n ti ya wọ ìlú Yorùbá báyìí. Ẹ wo bí ẹ mọ̀ pé lórí ètò yìí àwa kì í sọ ohun tá a bá rí tí ò dá wa lójú. Ibi méjì ni wọ́n yà sí tẹ́sì rí fídíò wọn láìpẹ́. Àkọ́kọ́ wọ́n ti jí àwọn èèyàn gbé nílùú tí wọ́n ń pè ní Màyá ní Ìbàràpá East Local Government nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, tó sì jẹ́ pé àwọn èèyàn ẹbẹ̀ ti fi gbé síta. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kó wọn láti bí ọjọ́ mẹ́rin sẹ́yìn tí wọ́n jí wọn gbé tí wọ́n ń pa ẹni tí wọ́n yẹ kan pa tí wọ́n lè pa. Lẹ́yìn èyí wọ́n wà nílùú Ìjẹ̀bú Ìpẹ́rù lórí ètò yìí sẹ́ẹ̀ láìpẹ́ máa fi fídíò bí méjèèjì yìí hàn yín. Wàhálà dé. Ẹ dákun tí wọ́n ti ń dé fídíò yìí bá ti dé, ẹ máa bá wa share, ẹ jẹ́ kó lọ sí ọ̀dọ̀ àwọn ẹni tó yẹ kó dé. Ẹ bá mi ké sí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, torí wípé ó nídìí tí ọba nídìí obìnrin yìí jẹ́ kúkúrú tí mo fi ní kẹ́ ẹ máa pe Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Gbogbo wa la mọ̀ bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ nírú àsìkò yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti ń pariwo pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà pé kí bàbá ó ṣe báyìí, ó dákẹ́ ẹnu ẹ̀. Àmọ́ Ìgbòho ò sí nílé, ó wà ní Germany. Àwọn tí wọ́n wà nílé ara wo ni wọ́n dá? Wọ́n lé èèyàn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọ́n lé èèyàn ní Ìbàràpá, wọ́n ní lókè Ògùn, wọ́n ní káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá. Àwọn èèyàn yìí wá pariwo fún ìrànlọ́wọ́ báyìí bá a ṣe sọ̀rọ̀. Ẹni tí wọ́n pa gbogbo ilẹ̀ rí ẹ̀jẹ̀ ló ń ṣàn báyìí. Ṣé ẹ̀jẹ̀ èèyàn ni ká pè ní àbẹ́jẹ̀ ẹran? Eléyìí kì í ṣẹ̀jẹ̀ ẹran, bẹ́ẹ̀ ni kì í ṣẹ̀jẹ̀ màálù, kì í ṣẹ̀jẹ̀ ẹja. Ẹ̀jẹ̀ àwọn ọmọ ènìyàn ni. Ta ló ṣiṣẹ́? Fúlàní ló ṣiṣẹ́ yìí. Nílùú Màyá ní Ìbàràpá East Local Government, Èrúwà ní headquarter wọn. Kí n tó ṣètò yìí mo ti pè láti confirm information yìí, tí kanú àwọn tó bá mi sọ̀rọ̀ sọ pé gẹ́gẹ́ bí àwọn ọlọ́dẹ láti àná làwọn ti ń wá àwọn mẹ́rin tí àwọn ò sì tí ì rí wọn kó jáde nínú igbó. 6 ni wọ́n kó, àwọn 2 jàjàbọ́, àwọn 4 yòókù wọ́n ti lọ báyìí tí wọ́n ń wá wọn, tí wọ́n sì ń pe ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo àwọn agbófinró. Ẹ ṣe léèlè ní lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ bákan náà ní ìjọba ní ìlú Ìpẹ́rù, nílùú Ìjẹ̀bú Ìpẹ́rù, ìyẹn ní Ògùn State. Wọ́n jí àwọn tí wọ́n ṣe fàájì níwájú ìta wọn jẹ́jẹ́ ni wọ́n jí gbé. Wọ́n ti pa ẹni tí wọ́n pa ẹ̀ẹ́rì nílẹ̀ ẹlẹ̀ báyìí, ẹ̀ẹ́rì nínú fídíò tí mo fẹ́ fi hàn yìí, tẹ́sí máa gbọ́ ohùn àwọn èèyàn tí wọ́n ń pè fún ìrànlọ́wọ́. Àmọ́ ìròyìn tá a gbọ́ òun ni wípé ìjọba ìpínlẹ̀ Benue ó ti pa á láṣẹ. Ṣé ẹ mọ̀ yìí pé 14 days ló fún wọn? 14 days náà ti wá pín, ó ti tán. Ó sì ti pàṣẹ pé kí wọ́n kúrò nílẹ̀ òun. Lélẹ́yìí tí à ń sọ fún àwọn ìjọba wa náà, àwọn gómìnà wa nílẹ̀ Yorùbá, ẹ máa fi fídíò wọn hàn yín. Fídíò 3 ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́wò lórí ètò yìí. Ẹ gbọ́ bí wọ́n ṣe ń pè fún ìrànlọ́wọ́, nílùú Ìjẹ̀bú Ìpẹ́rù, pẹ̀lú àrà tí wọ́n fi wọ́n dá ẹ̀rí òkú èèyàn. Bàbá wa kò mẹ́, mo wá fẹ́ gbé yín débi iṣẹ́ takuntakun tí gómìnà Benue tó ṣe. Léyìí tí ó mú kẹ́jẹ́ pé ká fi lè múra láti mọ bá a ṣe pín ètò yìí tí ó dé ọ̀dọ̀ àwọn gómìnà wa náà. Torí tẹ́yọ ẹnìkan bá lè ṣe léyìí, mélòó ni àwọn gómìnà 6 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n gbọ́dọ̀ pawọ́pọ̀ kí wọ́n parapọ̀ láti rí i pé àwọn náà gbégbésẹ̀ yìí lórí ilẹ̀ Yorùbá. Torí kòrú ni ó ń dò yìí ká ní. Ìbàràpá Ọ̀yọ́ ìfẹ́ lójú
Yorùbá Ìbàràpá Ọ̀yọ́ Ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá mo kí gbogbo ilé pátápátá o. àwa náà kí mo yín kí sà. mo kí ọkọ kí olúwa mi Sunday Ìgbòho Òòṣà kábíyèsí bàbá o kẹpẹ fún wa ọlágbára ògo Ọlọ́run ẹ̀mí yóò kò ní kó tó la kó bàbá mi Ọlábánjí Akíntóyè agbára ògo Ọlọ́run ìgbà tí ayọ̀ yìí bá dé ànífẹ nìkan ṣàwátì o. mo tún kí olúwa mi Olúṣọlá Ọlálérè lóògùn ọ̀fẹ́ òun alága ọdẹ àti gbogbo ẹ̀yin commandant gbogbo ẹ̀yin ayọ̀lẹ̀dẹ̀ gbogbo ẹ̀yin mo kí o. ẹjọ́ pàtàkì ọ̀rọ̀ mi ni wípé ẹjọ́ nítorí Ọlọ́run mo fi Ọlọ́run bẹ̀ wá mo fi ìfẹ́ kan àti ògún mo fi bẹ̀ wá o. wàhálà ti ṣẹlẹ̀ ní màyá o níjẹta lélẹ̀ bọ́lọ́run àlàyé fẹ́ èèyàn tó kó lọ ní màyá yìí níjẹta wọ́n jẹ́ mẹ́fà àwọn méjì ń jàjàbọ̀ ó sì fún àwọn mẹ́rin nínú igbó báyìí nísìn o. tìyẹn ti jẹta lé ní wọ́n tún ti pa èèyàn méjì wọ́n tún ti kó èèyàn mọ́kànlá wọ gbóyàtọ̀ fáwọn tí wọ́n tún ṣe léṣe wọ́n mú ìdá àwọn èèyàn gan ní màyá ẹjọ́ tó Ọlọ́run mo fi Ọlọ́run bẹ̀ wá mo dẹ̀ ti pé mo ti pé olúwa mi alága ọdẹ wọn ní àfi tí ẹ̀yin àgbààgbà táwọn àgbààgbà bá gbọ́ tí wọ́n bá intervene tí wọ́n fáwọn náà dà iná làwọn tó lè ṣe o ẹjọ́ nítorí Ọlọ́run mo fi Ọlọ́run bẹ̀ wá ẹ ràn wá lọ́wọ́ o ẹ ràn wá lọ́wọ́ ẹ má jẹ́ kó gun kó wa mi lẹ́nìkan kan ibẹ̀ làwọn ìyàwó mi wà làwọn ọmọ mi wà ibẹ̀ ní gbogbo fámìlì mi wà nílùú màyá ní Ìbàràpá East Local Government ẹjọ́ nítorí Ọlọ́run gbogbo wàhálà ń ṣẹlẹ̀ ní màyá báyìí ẹ ràn wá lọ́wọ́ o olúwa mi kábíyèsí o Ìgbòho Òòṣà ẹjọ ẹ ràn wá lọ́wọ́ ifun gbogbo àwọn tó tún jọmọ ọdẹ tí wọ́n tún láwọn tún fẹ́ assist wa bọ́lọ́run fẹ́ kò tún sí ẹ̀pà ààrẹ pa kò sí nǹkan kan fún wa ní màyá ẹjọ mo forúkọ Ọlọ́run bẹ̀ wá ẹ má wò wá níran ẹ ràn wá lọ́wọ́ ẹ má jẹ́ kógun ó kó wa tọmọtọmọ àwọn Fúlàní ti ya wọlé gan wọ́n ti ya wọlé sílùú màyá o ẹjọ ẹ ràn wá lọ́wọ́ o nínú ọgbà sátẹ́kì ibẹ̀ ni wọ́n wà ẹjọ tó Ọlọ́run ní ìsìn kọ̀sẹ́yìn kan tó lè wọlé tó lè sùn báyìí anybody ìta gbangba ni gbogbo wa wà fún díẹ̀ dákun mo fi Ọlọ́run bẹ̀ wá mo fi fẹ́ kan náà mo fi bẹ̀ wá o àlẹ́pà àní nǹkan kan kò sọ́nà kankan bó ṣe jẹ́ nìyẹn ìjọ tó lọ ìlú yìí ó gbé wá o ńlẹ̀ káàró jèrè ó gbé wá lágbára Ọlọ́run gbà tí ayọ̀ ọbẹ̀ bá dé Ọlọ́run ní pẹ́ nìkan ní òkú nínú wa o yóò gbé wá kò ní gbọ̀dálẹ̀ o ìjọ tó Ọlọ́run. so kò mọ nǹkan tó ṣẹlẹ̀ kò mọ̀ pé wọn ò sẹ́ẹ̀dì kan sínú ìkànnì wọ́n ní nípẹ̀rù wọ́n ní nǹkan ti ṣẹlẹ̀ báyìí wọ́n níbi tí wọ́n ti ń ṣe fàájì làwọn Fúlàní ti lọ bá wọn nọ́bẹ̀ sí yìnbọn bóyá ọkùnrin yẹn bóyá ó bá wọn ṣagídí ni wọ́n ní lẹ́kṣọ́rà bá kàn kìlì ọkùnrin yẹn tẹ̀rí ilẹ̀ yẹn so wọ́n wá ní wọ́n lọ pe àwọn ọlọ́pàá nípẹ̀rù ní gbogbo ìgbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ wọ́n pọ̀ ọlọ́pàá wọ́n lọ fún wọn lẹ́ẹ̀kejì wọ́n láwọn ọlọ́pàá ò dá wọn Àmọ̀tẹ́kùn gan wọ́n pè wọ́n sọ pé wọ́n ń bọ̀ wọ́n ní torchlight ọmọ kékeré tọ̀ sí wọn ló pé kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ pé wọ́n ti túká ní wọ́n léèyàn 9 ni wọ́n kó lọ ń bẹ̀. ṣùgbọ́n gbà tó pọ̀ ọlọ́pàá nìsín ọlọ́pàá tó yẹ kó jáde pẹ̀lú káwọn ọmọdé kan tẹ̀lé wọn ṣùgbọ́n àwọn ọmọdé ìpẹ́rù wọn náà ti ń kóra wọn jọ nísìn wọ́n dẹ̀ ń júwe ọ̀nà ibi tí wọ́n gbà yẹn fún mi so Ọlọ́run á máa fi iṣẹ́ ẹ̀ṣọ́ wa o Ọlọ́run á máa fi iṣẹ́ ẹ̀ṣọ́ wa o Ọlọ́run á máa fi iṣẹ́ ẹ̀ṣọ́ wa o. wọ́n fún àwọn Fúlàní darandaran wípé kí wọ́n kó ẹrù wọn kan kàṣà wọn kan palẹ̀ wọn mọ́ òun ló ti pé báyìí o tó sì sọ pé àwọn ò gbọ́dọ̀ rí màálù kankan kó mọ rìn gbèrègbèrè ìgboro àtàwọn tí ń dà wọ́n kiri. bẹ́ẹ̀ náà sì ni ọ̀gá ọlọ́pàá ọ̀gá iléeṣẹ́ ológun àti àwọn road safety àtàwọn civil defence àti gbogbo ẹ̀ṣọ́ aláàbò pátápátá ni wọ́n péjú síbẹ̀ tí wọ́n sì sọ wípé pé ohun tí gómìnà sọ làwọn ṣe o pé àṣẹ ti gùn ún. The anti-open grazing law, regardless of your background or wherever you come from, the full weight of the law will be brought to bear on you. I must say this for emphasis. The grace period for the non-kinetic approach elapsed yesterday, and I'm assuring you the security agencies, Operation White Stroke and other security agencies operating within the state will implement the full directive of the state. ẹ̀yin ọmọ Yorùbá ẹ má ṣàṣùpìyè ẹ bá wa pín fídíò yìí kó kálé kó ká oko kó dé ọ̀dọ̀ àwọn gómìnà wa pàápàá jùlọ àwọn gómìnà ní ìpínlẹ̀ Yorùbá. ẹjọ́ abẹ́lẹ̀ ṣe àwòkọ́ṣe nítorí pé ìpínlẹ̀ Benue lélẹ̀ ti ṣẹlẹ̀ tí gómìnà wọn sì yarí wípé òun ò ní gbà kí àwọn Fúlàní darandaran kan máa pa àwọn èèyàn wọn pàápàá jùlọ àwọn àgbẹ̀ àwọn nípakúpa mọ́.
bẹ́ẹ̀ náà sì ni àwọn ẹ̀ṣọ́ aláàbò ti yarí pàápàá jùlọ àwọn ológun wípé wọ́n lè fi àwọn joyè àwòdì káwọn mọ́ lè gbé adìyẹ wípé ìṣekúṣe rándanrandan tí àwọn darandaran Fúlàní ń ṣe ó ti tó gẹ́. The 14 days ultimatum did not cover those guys, and as I speak to you, Operation White Stroke have brought sanity and normalcy to that local government. The place is calm now. Those who came in to do that have been taken care of. Yorùbá ẹ̀tají ẹ̀jí lójú oorun ẹ mọ́ ṣàsùnpìyè àwọn gómìnà yòókù nípínlẹ̀ gbogbo wọ́n ti ń gbé ìgbésẹ̀ wò pé àwọn ò ní gbà pé kí àwọn Fúlàní burúkú yìí kí wọ́n ba ìlú àwọn jẹ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ gbogbo ìjàmbá tó ń ṣẹlẹ̀ láti ọwọ́ wọn ló ti ń wá àti wípé wọ́n ń lo àǹfààní wípé wọ́n ń da ẹran káàkiri tí wọ́n sì ń wọ inú igbó eléyìí ni wọ́n fi ń ṣe sùtá fún àwọn ènìyàn wọ́n láwọn ò ní gba eléyìí mọ́ àwọn ò ní máa wò kí tàlùbò kó wọ ojú àwọn àti wípé ọ̀sẹ̀ méjì ìyẹn ọjọ́ 14 táwọn fún wọn ó ti kásẹ̀ ńlẹ̀ wọ́n sì láwọn òdòdó rí màálù wọn kankan mọ́ nígboro ayé ẹ bá pín fọ́nrán yìí káwọn gómìnà Yorùbá náà kan gbégbèsè o ẹ mọ́ sùn o.